a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà àpàdà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Abia tẹ́lẹ̀ rí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́ yìí, Sẹ́nẹ́tọ̀ Orji Uzor Kalu Ouma ló dá èsì ọ̀rọ̀ kan padà fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ kan èyí tí Ọbásanjọ́ sọ bí ọ̀sẹ̀ kan ó lé sẹ́yìn wípé kò sí ẹnikẹ́ni yálà onítọ̀hún bẹ láyé àbí ẹni tó ti kú tó lè sọ wípé òun mú àbá tàbí ìgbésẹ̀ láti lo sáà kẹta lórí ipò nígbà tí òun bẹ gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí nígbà náà lọ́hùn-ún rí o. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ó bá parọ́ yóò sọ wípé ẹlẹ́rìí òun ó ń bẹ ní ọ̀run. Ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà Abia tẹ́lẹ̀ rí ọ̀hún, Sẹ́nẹ́tọ̀ Orji Uzor Kalu ló ti ní ọ̀rọ̀ tí Ọbásanjọ́ tó sọ yìí ní orílẹ̀-èdè Ghana, tí Ọbásanjọ́ ti sọ̀rọ̀ náà wípé irọ́ pátápátá èyí tó jìnnà sí òtítọ́ ni. Ó ní òun jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́rìí tó ṣì wà láyé tó lè fi gbogbo ọwọ́ mẹ́wàá gbáyà wípé Ọbásanjọ́ ó dá lábàá, ó gbé ní ìgbésẹ̀, ó sì wù níwà láti lè lo sáà kẹta kó sì sọ di òfin wípé àwọn ààrẹ wọ́n máa lo sáà mẹ́ta yàtọ̀ sí méjì, èyí tí àǹfààní ń bẹ fún wọn gẹ́gẹ́ bí òfin ilẹ̀ wa tí wọ́n lò lọ́wọ́ yìí o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ tí Ọbásanjọ́ gbé náà, ó ní nínú àwọn ìwà tóun kọ sí ìhà náà ló fà á àti àwọn èèyàn yòókù ni Ọbásanjọ́ kò fi rí àṣeyọrí ìgbésẹ̀ náà gbé. Orji Uzor Kalu tó ní irọ́ gbu ni Ọbásanjọ́ pa. Ó ní fún àpẹẹrẹ David Mark, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC lọ́wọ́ yìí, ó lóun ló wà gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nígbà náà. Ó ní ẹlẹ́rìí tóun náà jẹ́ ó sì ń bẹ ní ayé o. Ó ní Nuhu Ribadu tóun náà jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà náà rí, ó ní ó lè jẹ́rìí sí. Ó ní yàtọ̀ sí èyí o, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ló lè jẹ́rìí sí torí òun rántí ní ìgbà tí Chukwumereji eléyìí tó fi owó tùlùtùlù mílíọ̀nù lọ́nà 50 náírà tó gbé wá ká òun mọ́lé pípọ̀ Ọbásanjọ́ ní kí wọ́n gbé fún òun. Ó ní òun kọ̀ jálẹ̀ láti má gba owó náà nítorí wípé òun ti mọbi tí ọ̀rọ̀ owó ọ̀hún yóò forí sọ. Ó ní gbogbo ìgbìyànjú Ọbásanjọ́ láti sọ di sáà mẹ́ta fún àwọn ààrẹ àbí gómìnà ló já sí pàbó. Ó ní irọ́ tí Ọbásanjọ́ ń pa wípé òun ò gbé ìgbésẹ̀, òun ò sì mú wá àbí ní àbá yìí. Ó lọ́básanjọ́ irọ́ ló ń pa wípé àwọn mọ̀ ṣùgbọ́n Ọlọ́run ni kò fún Ọbásanjọ́, Ọlọ́run ni ò fún ṣe, gẹ́gẹ́ bí Uzor Kalu bó ti sọ ọ̀rọ̀ náà. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè yìí ló ti ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń pòǹgbẹ ẹgbẹ́ òṣèlú PDP láti gba agbára lọ́dún 2027 kí wọ́n lè dá orílẹ̀-èdè Nàìjíríà padà sí ìpele ayọ̀, ìdùnnú àti ìtura tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kó tó bọ́ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà ọ̀hún, ọ̀gbẹ́ni Débọ̀ Ológun Àgbà, èyí tó fi ọ̀rọ̀ náà léde lásìkò tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nílùú Ìbàdàn fún ìpalẹ̀mọ́ ìpàdé àpérò gbogbogbò National Convention èyí tí ẹgbẹ́ òṣèlú PDP fẹ́ ṣe nílẹ̀ Ìbàdàn láàrin ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí, níbi tí wọ́n ti lọ láti lọ wo gbogbo ètò. Ló ti sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ló ti ń gbáradì láti fi àìdùnnú wọn hàn sí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n lè gbà wọ́n kúrò lọ́wọ́ ìjọba amúnisìn èyí tó sọ ayé di kókókó mọ́ àwọn èèyàn lọ́wọ́. Ológun Àgbà ní inú òun á dùn láti lè rí wípé àwọn Nàìjíríà wọ́n dìbò wọ́n sì ṣe ohun tó tọ́ láti yọ ẹgbẹ́ òṣèlú APC kúrò lọ́dún 2027.
gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti ní kò sí àwáwí kankan o lẹ́nu alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè yìí eyín ọ̀gbẹ́ni Dave Umahi lórí ọ̀rọ̀ asọ̀kan èyí tó wáyé o láàrin David Umahi àti atọ́kùn ètò kan lórí ilé-iṣẹ́ amóhùnmáwòrán Arise TV ọ̀gbẹ́ni Rufai Hussein ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí wọ́n gba Dave Umahi lálejò lórí ètò wọn níbi tí Hussein Rufai ti bèrè lórí ọ̀rọ̀ kìlómítà eléyìí tí wọ́n kọ̀ láti ìlú Èkó lọ sílùú Calabar èyí tí wọ́n pè ní Lagos to Calabar Coastal Highway níbi tí Hussein ti bèrè wípé ṣó lè ṣe àlàyé èlò ní ibùsọ̀ kankan ń ló tó kí wọ́n sì lè mọ iye tí wọ́n ná fún 700 kìlómítà tí í ṣe òpópónà márosẹ̀ ọ̀hún káwọn ọmọ Nàìjíríà lè ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí owó tí ìjọba tó ń ná lórí ọ̀nà náà. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tí Rufai Hussein béèrè lọ́wọ́ David Umahi lọ́jọ́ ìṣẹ́gun èyí tí Umahi tó sọ ọ̀rọ̀ ọ̀hún di ariwo mọ́ Rufai lọ́wọ́ tó di ìjà lórí ètò náà. Wàyí o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní ìbéèrè ní Hussein ìbéèrè kò yẹ kó di ìjà ariwo mọ́ David Umahi lọ́wọ́ olóyè kó lè fún àwọn ọmọ Nàìjíríà ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàkalẹ̀ èyí tí wọ́n ná lórí ọ̀rọ̀ náà. Ṣèyí Mákindé ní ó ti fi hàn wípé Umahi ó ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀ ó sì ti kọjú wọn sóòrùn alẹ́ wípé ọ̀nà àti kówó jẹ ní gbogbo ọ̀nà èyí tí Umahi tó ń gbà ó nítorí wípé ó kùnà láti sọ ohun tó tọ́ àti ohun tó yẹ gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́. Ṣèyí Mákindé ní ó yẹ kó lè mọ iye tí wọ́n ná fún kìlómítà kọ̀ọ̀kan èyí ibùsọ̀ kọ̀ọ̀kan. Ó ní nípa má lè sọ tó sì pera rẹ̀ ní onímọ̀ẹ̀rọ ó ti fi hàn wípé ó ti jákulẹ̀ irọ́ gbu ní ẹgbẹ́ òṣèlú APC àti àwọn tí wọ́n kó tira sórí ipò àti sí ààyè èyí ni wọ́n pa fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùgbé agbègbè Òkè Ọdẹ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ló ti bẹ̀rẹ̀ sí ní dunnú tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ báyìí fún ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lórí ìṣẹ̀lẹ̀ abàmì tó mú ẹ̀mí lọ ní ìlú náà tí wọ́n sì jí àwọn èèyàn kó wọgbó lọ látọwọ́ àwọn agbésùmọ̀mí bandits èyí tí wọ́n ya wọ abúlé náà síwájú èyí tó sì bà nǹkan jẹ́ o. Wàyí o àwọn olùgbé agbègbè Òkè Ọdẹ léyìí tí ìjọba àpapọ̀ ti kó àwọn ológun lọ sí agbègbè náà láti lọ dáàbò bo dúkìá àwọn ẹ̀mí àwọn èèyàn ọ̀hún ló bẹ̀rẹ̀ sí ní mú ijó ayọ̀ jáde lọ́kàn wọn èyí tí wọ́n ní ìjọba àpapọ̀ lèyí àti iléeṣẹ́ ológun wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ lásìkò tó tọ́ wọ́n sì gbé ní àsìkò tó yẹ láti lè jẹ́ kí gbogbo búburú ìkọlù jàmbá àwọn ẹni bí yìí kó lè dẹ́kun ẹni tó jẹ́ ààrẹ ní tilé toko fún àwọn olùgbé agbègbè Òkè Ọdẹ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara Alhaji Abdulganiu Ajala Bello tó sọ̀rọ̀ lórúkọ àwọn ọmọ ìlú náà dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì dúpẹ́ lọ́wọ́ àwọn ológun wípé ìpè yìí làwọn ti ń pè síwájú àsìkò yìí ṣùgbọ́n àwọn dúpẹ́ o lọ́wọ́ ààrẹ Tinubu. Wọ́n ní àwọn abúlé tó ń lọ bíi 15 ní ọṣẹ́ burúkú ni wọ́n ti ṣe o látọwọ́ àwọn agbésùmọ̀mí. Wọ́n ní pẹ̀lú àwọn ológun tí wọ́n wá kó lọ àwọn agbègbè yìí yóò lè jẹ́ kí àlàáfíà padà. Ní báyìí wọ́n ní àwọn olùgbé tí wọ́n ti sá kúrò nínú ìlú náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní padà sílé wọn láyọ̀ òun àlàáfíà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá ọkùnrin ti elédè Yorùbá ọ̀gbẹ́ni Túndé Usman tí gbogbo èèyàn mọ̀ sí Òkèlè màá ló ti mú ọ̀nà àbáyọ àti àbáwá o fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí àdójúkọ ìṣẹ́ òṣì ìyà ọ̀wọ́n gógó oúnjẹ mímu èyí tó borílẹ̀-èdè Nàìjíríà tìkẹ̀tìkẹ̀ tó sì jẹ́ wípé púpọ̀ nínú àwọn ọmọlẹ̀ yìí ló ti sọ ìrètí nù nínú ìjọba amúnisìn tó ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí. Ọ̀gbẹ́ni Òkèlè ní òun ò bá mú wá gẹ́gẹ́ bí àbá wípé tó bá ṣe é ṣe ni kí wọ́n kọ́ṣe ìwà tí àwọn agbábọ́ọ̀lù àti àwọn líìgì àgbábuta láwọn orílẹ̀-èdè gbogbo ìlànà tí wọ́n ń lò láti fi gbé àwọn akọ́nimọ̀ọ́gbá àti àwọn agbábọ́ọ̀lù wẹ́mú kọ̀ wọn
èyí tí wọ́n pè ní signing pé bí agbábọ́ọ̀lù kan ò bá ṣe dáadáa wọn yóò ta kúrò nínú ikọ̀ wọn yóò sì ra agbábọ́ọ̀lù èmíì. Ó ní bẹ́ẹ̀ sì rèé àwọn akọ́nimọ̀ọ́gbá náà bí wọn bá ṣe dáadáa tí wọ́n ti já àwọn olólùfẹ́ wọn kulẹ̀ wọn a sì mú wá bí àbá wọn á ta akọ́nimọ̀ọ́gbá ọ̀hún kúrò nínú ikọ̀ wọn yóò ra akọ́nimọ̀ọ́gbá tuntun èyí tí ó mú ìlọsíwájú bá ikọ̀ wọn. Ó ní bó ti wà lórílẹ̀‐èdè rèé èyí tó jẹ́ pé orílẹ̀‐èdè Nàìjíríà gan akọ́nimọ̀ọ́gbá orílẹ̀‐èdè bòmíì ńlára wá tí ìṣe ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bó ti wà káàkiri. Ó ní wọ́n lè ra akọ́nimọ̀ọ́gbá wà láti orílẹ̀‐èdè Amẹ́ríkà, orílẹ̀‐èdè Canada, orílẹ̀‐èdè míì kó wá jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀‐èdè Nàìjíríà tàbí àwọn orílẹ̀‐èdè tí wọ́n bá nílò wọn gbogbo nípa ṣíṣe dáadáa wọn. Ó ní wàyí o pẹ̀lú bó ti rí yìí àbá àwọn ni wípé tó bá ṣeé ṣe káàta ìjọba èyí tó mú wa sìn káàtà kúrò káà sì ra olórí èmíì tó ti darí orílẹ̀‐èdè dáadáa rí tí wọ́n sì ṣe dáadáa tí wọ́n ní ìtàn àtorúkọ rere káàrà wọn padà wá sí orílẹ̀‐èdè yìí láti wá bá wa darí orílẹ̀‐èdè wa Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó tẹnu òkèlè jáde rèé nínú fọ́nrán kan èyí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ níbi tó ti sọ. Ó ní òun ò bá sọ̀rọ̀ náà nítorí wípé lọ́wọ́ yìí afẹ́fẹ́ ìdáná lórí kìló kan olóleye tí wọ́n rà 2.5 náírà bẹtiróòlù náà olóhùn náà ti lọ bí 1 kan náírà. Tá a bá sì wo ìrẹsì olóye tá a rà tẹ́lẹ̀ ó ti lọ bí 1,80 náírà. Ó ní ẹ̀wà náà kò ṣeé kọlù tó fi mọ́ epo òróró àti ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti mímu èyí tó ti gbé owó lórí. Ó ní ọ̀rọ̀ òun ó lè jọ bí eré ó sì jọ bí àwàdà ṣùgbọ́n tí àwọn ọ̀jọ̀gbọ́n bá rò ó wọ́n rí ọpọlọ èyí tó péye ń bẹ. Òkèlè ní bí ọwọ́ ò bá ṣe é ṣán á kàborí ni o bí wájú ò bá ṣe é lọ ẹ̀yà ṣe é padà sí. Bá a bá lè ta ìjọba bí ààrẹ lẹ̀ yìí ká mú ààrẹ míì kára padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá mú ìrọ̀rùn bá àwọn mẹ̀kúnnù. Ó ní inú òun bá dùn tó bá jẹ́ ohun tó ṣeé ṣe kí àwọn Nàìjíríà kí wọ́n rò rí sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òkèlè. Tó ẹyẹ èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lè wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ẹ pẹ̀lẹ́ o gbogbo Nàìjíríà pátápátá mo kí wa ní tìlé tòkó àsìkò dédé àsìkò yìí gbogbo nǹkan tí Ọlọ́run á bá wa sọ dẹ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Nkẹyọ kan lè èmi rò pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ó ṣe gáàsì epo bí gbogbo nǹkan ṣàṣe wọ́n àtàwọn bí gbogbo ẹ̀ ṣàṣe ń lọ ṣá tí gbogbo à ń kọ̀ǹplé lọ́tún lọ́sì. Èmi ò bá ní bóyá ká ṣe báyìí tí ẹ mọ̀ pé pàápàá jùlọ ká fi àwọn tí a jẹ́ olólùfẹ́ fúbọ̀ ká fi wò. Ẹ máa rí i pé tí èèyàn bá ń sọpọ́tì klọ́ọ̀bù kan wọ́n máa ń ní coach àwọn coach ẹ̀ náà wọ́n máa ń ní àwọn staff assistant coach máa ń wà àwọn tó ń train àwọn keeper náà máa ń wà so gbogbo ẹ̀ lóríṣiríṣi ṣá ó máa ń wà bẹ́ẹ̀ yẹn. Eléyìí tá fi máa sọ pé òkè o ó yá pátì kan la fẹ́ dìbò fún àbí pátì kan ni tó ní kálukú á máa campaign tó máa di pé pátì kan ló ṣe dáadáa àwọn pátì kan ló ń kówó jẹ. Ṣe já wá àwọn country káàkiri all over the world àwọn president wọn tó bá ti lọ tí ò sí lórí oyè mọ́ tó bá mọ̀ pé wọ́n ṣe dáadáa bóyá kí Nàìjíríà sáìnì wọn kan tọwọ́ bọ̀wé tí ò bá tẹ̀ ti ṣe dáadáa kọ́dún mẹ́rin tó pé a máa sáàkì ẹ̀ àjọ jẹ́ gbogbo wa àdẹ̀ tún wà another country àtún wá coach mi even though àwọn country gan tí wọ́n jẹ́ football nation wọ́n máa ń gba coach láti ibòmí bá a ti jẹ́ Nàìjíríà sí a lè gba coach láti Brazil a lè gbà láti USA a lè gbà láti Canada bóyá ká máa sign àwọn president kí gbogbo wa jọmọ kò ní lè sí party kan ní ẹ dìbò fún party kan ló ń ṣe dáadáa àmọ́ gbogbo wa jọmọ ni a máa sign president gbígbà tá a sign coach tí ó bá dẹ̀ ti ṣe nǹkan tá a fẹ́ a lè sáàkì ẹ̀ lóṣù kan kí ọdún ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ó máa ṣe dáadáa ó lè continue kó gba gbogbo nǹkan tó bá fẹ́ gbà fún wa so ntẹ́yìn bá wá rò. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì mo gbà á ládùúrà yìí pé lóòní lè wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o.
ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.